live by. So ẹ jọ̀ọ́ máa fẹ́ kí ẹ bá wa dárúkọ yín kí ẹ dẹ̀ bá wa sọ ìhà tí ẹ kọ sí Yorùbá Nation. Kí ẹ dẹ̀ sọ ìrírí yín pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ń bí ní àná. So ẹ ṣé gan sà, ẹ ṣé gan ma. Mo kí gbogbo ọmọ Oòduà níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi pé a kú ojúmọ́ o, àdẹ̀kú iṣẹ́ ilẹ̀ bàbá wa lágbára Ọlọ́run àdélé ìlérí. Àṣẹ wa. Orúkọ tèmi ni Táíwò Thomas tí mo jẹ́ ìkan lára àwọn àkàndá tí a jọ ń bẹ níbi ètò Yoruba Nation Crusade Praise Night tó ń ṣẹlẹ̀ ní Lagos State lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ ń gbóná. Ẹ̀yin tí ẹ bá ti wá ẹ darapọ̀ mọ́ wa o, ó ń gbóná gidi gan ni o. Bẹ́ẹ̀ bá ti dé báyìí ẹ miss nǹkan nu wọn o. Lórí ìbéèrè tí wọ́n kọ́ béèrè wípé ohun tí a rí àti ìhà tí a kọ sí ìjàngbara. Alákọ̀ọ́kọ́ náà a rí wípé ilẹ̀ Yorùbá ó jẹ́ ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Ó jẹ́ ilẹ̀ tó jẹ́ wípé kí wọ́n tó amalgamate wa, Ọlọ́run ti wà pẹ̀lú wa, ó ti bless wa, a ti ń bára wa lò pọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ kí àwọn ará bí òkè ọ̀hún kó tó ti ara wọn gbọ́gbọ́gbọ́dé pẹ̀lú àwọn nǹkan tó rí nílẹ̀ wa wọ́n fi ní àwọn fẹ́ so èdè tí kò lè gbọ́ra wọn yé láwọn fẹ́ so pọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wípé àsìkò tó fọ́mọ Yorùbá àti wípé a wá rí àwọn ìyà tí àwọn màmá wa àwọn bàbá wa àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tó ń gbé tó ń bá jáde tán a máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. A rí ìyà tí wọ́n ń jẹ àti gbogbo tí ojú àwọn èèyàn ń rí lórí pàtàkì jùlọ àwọn Fúlàní darandaran tó ń pọn ní darandaran nítorí pé lójúmọmọ wọ́n ń sa àwọn nǹkan tí ò tọ́ fọ́mọ Yorùbá ní ilẹ̀ wa tó ti ń fọwọ́ lálẹ̀ fún wa láwo wípé àwa náà ó yẹ ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè torí wípé ẹ̀yà kan èdè kan ni wá tẹ́lẹ̀ a ò bá ìran kankan tán mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí ìkónimọ́ra àti ìfẹ́ tí Yorùbá ní lórí gbogbo ẹ̀ orí bẹ́ẹ̀ a wò pé àsìkò tó ká lọ sílé gbogbo àwọn nǹkan ta ní ní ilẹ̀ wa ká máa lò fúnra wa ká máa gbé ìgbé ayé ìgbádùn àti ká dẹ̀ máa live freedom of a citizen tó wà òkè torí ní location 9 dáhùn Nàìjíríà location 9 la máa ń pè because ibi tó bá ti ní màgòmágó nínú ó ti 419 nìyẹn. Ìlú tààrà lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ ìlú lẹ́yìn pé wọn ò bọ̀ kófin ẹ̀tọ́ ọmọ ènìyàn kò rí lè jọ wọ́n lójú ṣùgbọ́n a wò wípé tá bá dé orílẹ̀-èdè tiwa tá bá ń bẹ́ẹ̀ tá bá ń ṣèjọba wa ìbọ̀ kófin máa wà kò ní sẹ́ni tó máa ga ju òfin lọ kò ní sẹ́ni tó máa ní pé bákan lòun jẹ́ níwájú òfin everybody will be equal before the law. Àwọn nǹkan tí a wò ní tàbí wò pé fẹ́dá dúró ní ilẹ̀ Yorùbá kó tó wá so àwa àkàndá pọ̀ tí a wò wípé àwa náà nífẹ̀ẹ́ sí láti darapọ̀ mọ́ ìjàngbara àwa táwa ń bí ìyàwó látòrí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá tí àdàwà well recognized lórí aṣojú ẹgbẹ́ àpapọ̀ tí ṣe ti ọmọ Yorùbá tí àwọn àgbààgbà wa tí wọ́n fọwọ́ sí tí wọ́n dẹ̀ tó fẹsẹ̀ sí ni. A wò nípa bí wọ́n ṣe ń treat àwọn tí wọ́n jẹ́ disability lórílẹ̀‐èdè yìí. A ní àwọn country kan tó ń jẹ́ pé advanced country wọn bó ṣe ń treat wọn wọ́n ń tọ́jú wọn gẹ́gẹ́ bí ènìyàn wọ́n ń kéta fún gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣùgbọ́n lórílẹ̀‐èdè yìí kò sírú ẹ̀ ẹlòmíì agbára káká ló fi rí tàárọ̀ tọ̀sán talẹ́jẹ ẹlòmíì ìdílé wọn ò ṣe dáadáa ṣùgbọ́n àwọn tó tún bẹ lóde tó yẹ kó tún ràn án lọ́wọ́ àǹfààní ẹ̀ ò tún sí. Àwọn pé tí a bá darapọ̀ mọ́ ìjàngbara tá a bá ní pé àwọn náà fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe ti Yorùbá Nation tí orílẹ̀-èdè wa tó bá dúró tán àǹfààní ẹ̀ náà àwọn náà á máa jẹ mùdùmùdù bí wọ́n ṣe ń jẹ ní òkè òkun tó yẹ pé á máa gbé ìgbé ayé tó yẹ pé ó ní kìmí tó ní ìtumọ̀ dáadáa tó yẹ pé ìyà ò ní jẹ ẹnikẹ́ni. Ìdí nìyẹn tí a fi wò wípé àwa náà tí a jẹ́ àkàndá a nífẹ̀ẹ́ sí àwa táwa ń bì a kò yanra wa ni a pọ̀ dáadáa a ní chapters by chapters a ní wọn lẹ́kìtì a ní wọn lọ́ṣun a ní wọn lẹ́kọ̀ọ́ bí
a ní wọn lógùn, a ní wọn ní Ọ̀yọ́ state, gbogbo ẹ̀ ní gbogbo ilẹ̀ Oòduà ni àwa fúnra láti create awareness káàkiri wípé Yoruba nation must stand and a gbọ́dọ̀ gba òmìnira wa. Ní dídébí ta débí lánàá inú wa dùn pẹ̀lú àwọn nǹkan tí a bá ń lẹ̀, àwọn èèyàn wa tí a bá tí wọ́n yẹ wa sí ṣẹ́rí ara àwọn nǹkan tá à ń fẹ́ ni wọ́n ṣe fún wa níbí ìlànà nípasẹ̀ wípé tí ẹ bá rí Àkàndá ẹ yọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí èèyàn bíi tí ẹ ṣe wọ́n bó ṣe tọ́ àti bó ti yẹ mo máa sọ kíní kan Àkàndá ò nílò pé jẹ pity no wọn ò nílò pé jẹ pity ohun tó kàn nílò ni pé guide àti help assistance. Oníkálùkù wa bá ṣe wà bí oníkálùkù ló ní ohun tó ń ṣe as his own skills tó lọ́n dẹ̀ fún wa ní ability ẹ̀. Nígbàtà débí lánàá mo wà highly impressed because àti jẹ́ ìdálọ́ ẹ̀ka ti wà mí but àwọn ògbà káàbà mú guide dání torí ibi tá à ń lọ àwọn bó ṣe máa rí wọ́n lè kò dá wa sí wípé àwọn làwọn lè ṣùgbọ́n lánàá bá ṣe débì wọ́n tún wá bá a níbi tá a sọ̀kalẹ̀ sí inú wọn ti dùn sí wa wọ́n mú wa sọ́tún inú tàwa náà dùn dáadáa wípé yes àwọn èèyàn rí àwọn nǹkan tí a fẹ́ ibùkún adẹ̀ ti rí sáǹpù ẹ̀ wípé ká bá délẹ̀ ìlérí yẹn tán tọ́lọ́run ti pèsè sílẹ̀ fún wa no a máa jẹ mùdùmùdù ẹ̀ a máa jẹ jù báyìí lọ. Èyí tá a ṣe bí lánàá tí a fi kọrin tá a ṣe gbogbo ẹ̀ sọ́nà inú wa dùn sí gbogbo ẹ̀ dáadáa adẹ̀ ń pè ẹ̀yin èèyàn wa tí ẹ̀ bá ti wá tí ẹ bá wò wá láti lé ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa ká bá a kọrin ká bá a kọrin ọpẹ́ sọ́lọ́run lókè ẹ ṣe gidi gan bí o ní sọ́jú yẹn lọ lásìkò. Thank you very much. All right, my young man. Ẹ jẹ́ má bínú. All right. Nǹkan tó wá ń ṣẹlẹ̀ àmọ́ mi mo wà ń bẹ̀ mà mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ nígbà ẹ má bínú mà nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn tó jẹ́ àwọn Àkàndá wọn wà pẹ̀lú mi so mo dẹ̀ ń try láti interview wọn so nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́. Inú wa dùn gan. No. A lè mọ rírì ohun tẹ́ ṣe fún wa. Fast. Gẹ́gẹ́ bọ́gà mi ṣe sọ, a expect rárá pàápàá. Ẹ tó bá wa tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tán yẹn, òun ni aṣojú gbogbo wa ní gbogbo South West pátápátá ń la fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tó dẹ̀ ń ṣe dáadáa fún wa. Ìgbà ìgbàdúrà pé òun náà kò ní sísè àwọn tó ń ràn wá lọ́wọ́ náà. So àmọ́ rírì gbogbo yín àgbà gbogbo wa gbà àdàmú ṣàṣẹ. Mósè tí ó dìrẹ́ lè rí Ọlọ́run fi gbé ẹlòmíì dìde tí ó fi tóun fi kówó àwọn ọmọ Ísírẹ́lì dìrẹ́ lè rí àwọn òdìrẹ́ lè rí lórúkọ Jésù àgbà wa dẹ́gbà ẹ ṣé gan. Ṣé kí lẹ máa bá wa sọ fún àwọn aráalé tí wọ́n ṣì ń wò pé ṣé ẹ̀ṣẹ̀ ni láti yin Ọlọ́run ni wọ́n sọ pé ta yin Ọlọ́run àwa ọmọ Yorùbá àwọn pé ṣé ìyẹn ló kàn àbí àwọn mi tí wọ́n mọ̀ àwọn èèyàn mi ò mọ̀ túmọ̀ ń pé tọ́yin Ọlọ́run sọ ẹ bá a sọ fún wọn ìtumọ̀ ìdí tí ẹ fi wá yin Ọlọ́run pẹ̀lú wa ní yọ̀ǹkà nílùú Èkó. Nǹkan tó wà ń bẹ̀rẹ̀ ni pé ó dá kí èèyàn yin Ọlọ́run torí bàbá Dáfídì ń bá kó tó kú tó bá ṣe ṣẹ̀ àbí anytime tó bá ìyẹn náà ló fi máa ń fọ Ọlọ́run sọ̀kalẹ̀ lọ́lọ́ fi máa ń gbàdúrà rẹ̀ so àwa ń rọ gbogbo àwọn èèyàn náà báyìí pé tó wípé kíní yìí kì í ṣeré o ó wà bẹ́ẹ̀ lóòótọ́ so wípé kẹ́ jáde síta wá kán wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so láti alátara bẹ̀ dúpẹ́ Ọlọ́run náà ti wò pé àwọn ọmọ mi tó ń yìn mí yìí ẹ jẹ́ kí mi náà ṣe nǹkan tó ń fẹ́ fún wọn so láti bẹ̀ làdúrà náà sì gbàdá lọ́dọ̀ Ọlọ́run so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Àǹtí wa kí lẹ fẹ́ sọ fún ara lè tẹ ìfẹ́ kí lẹ sọ. Mo kí gbogbo àwọn tó ń gbọ́ àtọ́dẹ̀wò wà lọ́wọ́ ní jákèjádò gbogbo àgbáyé. Èmi ò ní orúkọ mi ní Akínlolú Olúwatósìn. Mi ní ìkọ̀kọ̀ tí màá sọ wọ́n ti sọ gbogbo nǹkan.
ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ yìí so kọjọ gba tó ń wò wá tó ń gbọ́ wa kán try láti jẹ́ kí gbogbo nǹkan yìí kó fìdí múlẹ̀ so especially nípa títí tàwa Àkàndá yìí so and then nípa ti praise so ó dáa gan kí a máa yan Ọlọ́run nípa ìyìn nǹkan tí a expect k'Ọlọ́run lè ṣe Ọlọ́run lè ṣe so mi ní nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ti sọ gbogbo ẹ ṣe gan. kékeré ṣe dákú so ọ̀rọ̀ kékeré tí mo tún fẹ́ fi lé náà ni pé kì í ṣe pé wọ́n lọ rẹ́ǹtì wa pé káwá díbọ́ pípa kàndé ẹ̀dá ni wa kọ́ àwọn èsè àwọn pásítọ̀ tán lọ rẹ́ǹtì níjọ́ kìnìún àná wọ́n wá jáde wá eléyìí kọ̀ǹfàmù ni so gbogbo ẹ̀ tẹ́ bá ń wò wá tẹ́ ń gbọ́ wá ń lé Èkó la wà báyìí ní Ìgàndò la wà láti ń fọ̀hún sórí agbágbé kì í sí pé wọ́n lọ fọ́ọ̀mù ìwà pé ẹwà ti bí àwọn àkàndé ẹ̀dá torí kò sẹ́ni tó wù kó náà di àkàndé ẹ̀dá tí wàá máa parọ́ pé nǹkan báyìí ló ṣe òun kì í sí pé wọ́n lọ rẹ́ǹtì wá wá o òtítọ́ gangan ni àwa ń sọ òun bàjẹ́. Yeah, brother mi ẹ̀jẹ̀ má bínú mo sáré lọ mí kọ́ ni adẹ̀kú iṣẹ́ náà kọ̀rọ̀ lu ẹ̀ ń sọ ọkàn lórí bàbá Májàsọ́lá lórí rally tí a lọ ṣe ní last year máa fẹ́ kẹ́ tún repeat ẹ̀. A kí gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí i alákọ̀ọ́kọ́ ọpẹ́ ní fọ́lọ́run ọba tó dẹ̀mí wá sí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó dúró tì wá ní ọdún tó kọjá tí wọ́n dúró tì wá gbàgbà yẹn màmí Tẹ́ni ọmọ ológo because bí ó bá sí tiwọn a lè ní pé a fẹ́ organize rally yẹn yíyẹ yẹn ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn tí wọ́n ní wọ́n fi dúró tì wá tí gbogbo ẹbí rí bó ti yẹ kó rí yẹn ohun tó wá dùn mọ́ mi inú jù nígbà tí à ń pè fún ìpè wípé a fẹ́ lọ ṣe rally bàbá wa Dr. Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ. ó ṣá múra ẹ̀ gbogbo olúwa mi o. nígbà tí a fẹ́ lọ ní last year tí à ń kàn sáwọn Àkàndá wa lọ́ba ti pé Sunday báyìí tó má ti gbọ́ Ìgbòho máa lọ ni àwa ni kí ló dé Ìgbòho kì í ṣerú èèyàn bẹ́ẹ̀ nígbà tí bàbá wà ń lé àwọn mọ iye àwọn tó ń pé àwọn bíi 5-6 mẹ́wàá lè lọ bẹ̀ nígbà táwọn bá bẹ́ẹ̀ kún wọlé báyìí ẹ̀rín kéèké a máa bá jáde. nílé bàbá Chief Dr. Adéyẹmọ Sunday Igboho ṣá. bẹ́ẹ̀ ni ìyẹn nílẹ̀ Ìbàdàn mi ì rí bàbá rí mi ì mọ̀ wọ́n rí ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ wọn kíní kan lẹ́yìn kí n láìkì wọn àtàwọn akẹgbẹ́ mi tó kù sẹ́yìn pé wọn pàdé wọn rí kí nìkan náà ni wípé kẹ́ẹ̀dá kan wà kó lówó lọ́wọ́ kó lórúkọ kó wá rí i pé ìyà ń jẹ ọmọlàkejì àwọn mẹ̀kúnnù ohun tí kò máa jẹ tó máa jẹ nílé ayé ẹ̀ Ọlọ́run ti pèsè fún àwọn èèyàn bíi tiẹ̀ wà tí wọn ò dìde ṣùgbọ́n Ìgbòho wo wípé òun ti lówó lọ́wọ́ àwọn ọmọ ò sí ní ìdíwọ́ kò wó gbogbo yẹn ó dìde fún mẹ̀kúnnù ìyẹn lásán ó ra bíríkì lọ́ọ̀ bàbá yẹn sínú ọkọ̀ wípé wáò ẹni tó lè ní ìkọ̀ lọ́wọ́ tó báyìí kò lè á wo ìdojúkọ tó máa dojúkọ ó dẹ̀ dúró ti ọmọ Yorùbá ara àwọn nǹkan yẹn làwọn èèyàn rí last year gan torí wípé ó jẹ́ wípé akọ̀fẹ́ ṣe ní lókè ìgbé kìíní ni ibẹ̀ yẹn kò bá má gbèrò because láti Ọ̀yọ́ state lásán àwọn tó láti other state because Ọ̀yọ́ state ni oníkálùkù wa ti pàdé ọkọ̀ mẹ́ta ló gbé láti bẹ̀ yẹn tó gbé adéko láti débi rally ground yẹn tínú everybody dẹ̀ dùn ní gbogbo ọdún torí pé ohun tí a lọ ṣe ní àṣedànù ẹni tàtà lọ ṣiṣẹ́ fún olóríire ẹ̀dá ni ẹ̀dá tó jẹ́ wípé tó bá wà láwùjọ àwọn èèyàn kan máa ń fi irú ẹ̀ tọrọ wípé irú bàbá yìí ni kò fún mi lọ́mọ Ìgbòho ò kì í ṣe èèyàn yẹpẹrẹ olóyè ò kì í ṣe èèyàn lásán èèyàn pàtàkì láwùjọ àwọn Àkàndá èèyàn pàtàkì nítorí pé ohun tí wọ́n ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn Àkàndá tí wọ́n sì máa ń sọ dè ní ìtọ́ni tí ò lè parẹ́
ara wọn ta máa ń sọ ní pé ohun gbogbo tí a bá ń ṣe ilé ayé wa à ń kọ̀tàn ni kárìn lásán ìtàn òun là ń kọ fúnra wa dáadáa tí gbòòrò ń ṣe dáadáa tó ní kálukú wa ń ṣe òun ni gbogbo wa ń rí jẹ lọ́jọ́ tèmi Ọlọ́run fún adélẹ̀ Ọlọ́run dẹ̀dẹ̀ kán gbé adélẹ̀ lérí lágbára Ọlọ́run kí ìjọba mẹjẹmẹjẹ kó má mú ọkọ lẹ́yìn wa lágbára Ọlọ́run táyà nígbà gbogbo láìpẹ́ láì jìnnà olóyìn ń bọ̀ wá bá wa ń lé tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí bó ṣe lè lérí tó wọ́n lé kà jù bẹ́ẹ̀ lọ òkè òkú àwọn Yorùbá ní òkè òkun lòkun rè bàbá lọ́lọ́mọ ilé èèyàn lè wà ní àjò títí tó wà lóun fẹ́ padà wálé Ìgbòho ń bòrin láìpẹ́ láì jìnnà tàlẹ̀ ní believe it and we stand with him one love forever. Thank you very much. ẹ ṣeun gan bàbá mi òkú ní sin Mr. Taiwo ọlọ́dẹ túbọ̀ máa fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye lágbára Ọlọ́run. Mo ní pé à ń sọ̀rọ̀ nípa super rally kí ni ètò tí ẹgbẹ́ yẹn tẹ jẹ́ Akonda kí lẹ̀ ń plan towards that in case tó wá dípò ṣẹlẹ̀ bóyá lè ní o anytime kí ni plan tẹ ní lórí ẹ̀sà. àwa tí a jẹ́ Akonda yàtọ̀ sí wípé ọkàn wọn wà ń tiẹ̀ ibùgbọ́n most of us wà gun òlé wait ẹlẹ́bí kan tó ní ọjọ́ òní date kí ló tó ń rí báyìí àbí rally pọ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ kùtù lábẹ́ fi ṣe àwọn tí a jẹ́ Akonda plan wa pọ̀ èrò because mo rántí níbi oṣù díẹ̀ sẹ́yìn a bá bàbá sọ̀rọ̀ bàbá fúnra wọn gangan láti ipasẹ̀ Màámi Tẹ́ni Ọmọlógo a bá wọn sọ̀rọ̀ tẹ́ni pé ebú gan ìyẹn ló tún wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ni wọ́n tún dùn nígbà tó ń gbọ́ wípé Ìgbòho recognize rally tí a lọ ṣe fún wọn last year wọ́n dẹ̀ mú oore wípé ẹ̀yin Akonda tí ẹ wá yẹ́ mi sí o inú mi dùn most of us láti ready láti dúró tán agalant wípé wọ́n announce báyìí àjọ ń jáde pọ̀ ni wípé super rally yẹn o àtàwa o àtolóyè o àjọ ń ṣe papọ̀ ní láṣẹ ọba mi tí ò sí ọkọ tó máa yẹ lágbára Ọlọ́run. ẹ ṣeun gan Mr. Taiwo ẹ ṣeun gan mo dẹ̀ tún fẹ́ fi àsìkò ètò acknowledge yín pẹ̀lú orin tó jẹ́ full inspiration tó dẹ̀ pé gbogbo everybody wọ́n really were inspired pẹ̀lú orin tí ẹ̀yin Akonda tẹ kọ fún wa lánàá inú wa dùn ní ẹ máa sọ Ọlọ́run á fún yín ní ọgbọ́n Ọlọ́run á fún yín ní mọ̀ Ọlọ́run á túbọ̀ máa fún yín ní òye ibi tẹ́ tí mo kò ní tán bẹ̀ torí pé tọ́lọ́run bá ti lóde yàn nǹkan tó máa jáde látara ẹni yẹn is a very something tẹ́ kó máa unique Ọlọ́run á dẹ̀ tún máa fún yín ṣe lágbára Ọlọ́run ẹ ṣe gan yá brọ́dà wa kí ni nǹkan tẹ́ ń rú bí agbẹ́ máa sọ fún wa sà lórí ọ̀rọ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí bí a máa ní nǹkan tẹ́ kó ń gbẹ̀yìn náà ní tẹ́ kó ẹ fẹ́ sọ ẹ jẹ́ bá wa sọ sà. mo kí gbogbo wa pátá tó jẹ́ tá a jẹ́ ọmọ Yorùbá olóríire orúkọ tèmi ní Ọláníyì Matt ṣẹ́rí àkọ́kọ́ ná Yorùbá Nation mo tẹ̀sí ọkọ̀ tí kò ti ṣe gbà. a ṣe Èdùmàrè. ìdí ni pé a ti fi tọ́lọ́run síwájú àtẹ̀tí yan Ọlọ́run wọ́n á pàṣípò yí gbàdúrà rẹ̀ pé lágbára Ọlọ́run gbogbo ń ta ní lọ́kàn láti bẹ̀rẹ̀ Yorùbá Nation Ọlọ́run àjẹkù wá sí. a ṣe Èdùmàrè. torí pé ṣẹ́rí táwọn àtajà kan lọ́ọ́ bà dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí tí kò ní ṣe gbà ọ ṣùgbọ́n ọmọ àlè ni wọ́n tàbá dá sí. bẹ́ẹ̀ ọmọ àlè ni wọ́n tàbá dá sí. gẹ́gẹ́ bí ẹni tó jọ̀gá wa ṣe sọ lẹ́ẹ̀kan wípé àwọn advanced country tẹ́ ẹ pé ifun gan ó ṣe kí mi tó mọ́ lówó tó Nàìjíríà nu wọn à rí nǹkan kan sí ló wọn Nàìjíríà ò rí nǹkan kan sí lórí ìdìsẹ́gù wọn kàn ń lò wá gẹ́gẹ́ awájẹ́ bóyá bí mọ́ọ̀bù tí wọ́n fi mọ́ọ̀bù lẹ̀ káwọn ẹ̀ṣá kan káwọn kásá kan wà á ti wọn so lásán láì kópa kankan lé wọn lórí ọ̀pọ̀lọpọ̀ àkàrà ń bẹ nípa tójú àbí nípa ànọ́dá tó jẹ́ dìsẹ́gù mi tani talent wọn rẹ ni gbé wọn lọ wọn rẹ ni gbé wọn nígbọ̀wọ́ wọn rẹ ni sún wọn sókè pé ẹja ìwọ náà ṣe mẹ́bọ̀ jẹ́ àmú ọ sókè díẹ̀ pé ká ìwọ náà ṣe mọ̀ọ́yà ìwọ náà ṣe òwò lọ́wọ́ wọn ká ló kú kàn nínú ẹ̀bùn rẹ̀ nǹkan tó bá láwọn ẹ̀fín tọrọ owó káàkiri náà nìyẹn nà nígbà tí ó gbà sóyè olórí gidi tí ò sí olùrànlọ́wọ́ kankan fún yàn ṣùgbọ́n nígbà tá a bá ní Yorùbá Nation báyìí sìn àwọn Àkàndá gan máa fẹ́ láti ṣe ẹni sùn tó bá wà ó dẹ̀ ṣọ́ fún mi pé 100% sure pé àwọn Àkàndá a máa rí ìrànlọ́wọ́ nínú Yorùbá Nation so
nǹkan tó mi rí sí nìyẹn pé tá a bá ti gba Yorùbá Nation lágbára Ọlọ́run gbogbo nǹkan ti ṣe é ṣe náà ṣá. ẹ ṣeun gan bàbá mi òyìn sí kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run sá. bàbá wa bóyá máa ní nǹkan tẹ́yìn náà ní ẹ fẹ́ bá a sọ sá. káàárọ̀ ẹ̀yin tí ẹ̀ ń lò wá jáde láti orílẹ̀-èdè ayé tí ó kọ́ mi ní àdúrà rere dá mi láre tó mú kàn fẹ́ bẹ̀ wá gbogbo àwọn tó gbé iṣẹ́ ìjàgbara ìlọ́wọ́ kán jẹ́ kí ìfẹ́ wà. Ọdún àwa kéré ṣùgbọ́n a gbọ́ ìtàn oríṣiríṣi ìtàn la gbọ́ sẹ́yìn nípa bí àwọn èèyàn ṣe fi àìní ìfẹ́ àti ìrẹ́pọ̀ tí kò sí gbọ́mi sí èyí ò tó tó jẹ́ kó ṣẹlẹ̀ láàrin ara wọn tó ti jẹ́ kí àkóbá kó ṣẹlẹ̀ fún ilẹ̀ Yorùbá látẹ̀yìnwá. Ẹ jọ̀ọ́ a fẹ́ kí irú ẹ̀ kó má wáyé ní lórí àfojúsùn tá a ní lórí Yorùbá Nation yìí. Ẹ jẹ́ ká kí ìrẹ́pọ̀ wà. Òótọ́ kò sí bí èèyàn ṣe máa rìn torí òní mì kò dẹ̀ sí bí àwọn àti ẹ̀yin tọ́jọ́ ń gbénu ibì kan náà tọ́lọ́run dá wọn sí wọ́n ń jà. Ìrẹ́pọ̀ dẹ̀ ń wà tó ń parí ẹ̀ láàrin ara wọn tí ò sí ẹnikẹ́ni tí ó gbọ́. Ẹ jọ̀ọ́ a rọ àwọn tó jẹ́ olórí wa lórí struggle yìí pé kán jọ̀ọ́ torí Ọlọ́run kán jẹ́ kí ìfẹ́ wà kí ìrẹ́pọ̀ dẹ̀ wà kán jọ̀ọ́ torí Ọlọ́run nǹkan tí mo kàn ní láti sọ náà nìyẹn. ẹ ṣeun gan. alright ẹ ṣeun gan sá. ìyá wa kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ mà. má ok ẹ tún bá mi sọ̀rọ̀ ẹ tún bá mi sọ̀rọ̀. lágbára lọ ẹ ṣeun gan ìyá mi ọ̀rọ̀ náà nìyẹn náà. bàbá wa màá tún fẹ́ kẹ́ tún bá wa sọ̀rọ̀ díẹ̀ torí mo wíwá tí mo sì nígbà mo rí pé wọ́n ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bóyá tún ní bóyá bíi àkíyèsí àbí encouragement tẹ̀rù bíi pé ẹ tún fẹ́ gba àwọn èèyàn wa àkíyèsí ẹ ṣe gan bàbá mi. lákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ wọ ní báìbù kéré tó. ní báìbù ẹ ṣe gan bàbá mi. Mátíù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá. bẹ́ẹ̀ni sá. so ìbẹ̀rẹ̀ ló sì kí n sọ pé mo fẹ́ bring báìbù yẹn down straight. all right sir. wípé Yorùbá Nation yìí ó ti dàbí òkè tí kò lè fara sí àkùnlé sí ní ìdí mọ́ ó ti dàbí òkè ó ti di òkè mọ́ wọn lọ́wọ́ ó ti di òkè máwọn ọ̀tá wa lọ́wọ́ báwọn téèyàn ti dé sírìdì ibi tọ́lọ́ bá ti gbà fún yẹn báwọn inú ọ̀rọ̀ ẹ̀rí gbẹ́nìkan tó lọ sọ pé tó ẹnìkan tó fẹ́ gbé rí bẹ́ẹ̀ mọ̀ tó tó á máa já yóò kàn máa já lábẹ́lẹ̀ báwọn náà ní báwọn. so àkíyèsí nǹkan afẹ́ pèsè náà ní pé tó gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi dáadáa tó sọ láàsì láìpẹ́ ìdíje wí lókè àrò àwọn báyìí wà tí mọ́mi wá dáadáa ìbàjẹ́ fẹ́ nílẹ̀ gbogbo ọlọ́run gbogbo tán tó ń mí nínú ayé wọn àti tí ó mì ọlọ́run bá a dáwọ́ lé wọn. ẹ ṣe wa. so nǹkan táwọn sọ wọn ni gbogbo ó tún ìfẹ́ gẹ́gẹ́ ní kókó so ó dàbí ọ̀rẹ́ mẹ́ta ní báyìí wọn tó fi ìfẹ́ ìrètí àti wọ́n nígbàgbọ́. ìgbàgbọ́ bó ṣe wà nìyẹn ìfẹ́ gẹ́gẹ́ ló borí gbogbo nítawọn wí náà jù so kí wọ́n tún fìfẹ́ kí wọ́n ṣọ̀tẹ̀ láàrin ara wọn ibi tó ní kálukú bá ti rí kùsì níbẹ̀ máa ń yanjú ẹ̀ so that kíyàn lè bá náà bá ní ayọ̀ tó kún báwọn ìṣòro ṣe ń kùn sí Mósè nígbà náà òun náà wò ọdún ó fẹ́ sùn bọ́lọ́nà sọ fún pẹ́tò àní mo wà lẹ́yìn rẹ̀ so káwọn náà kan sọkàn gírí wípé tó nǹkan tá a dáwọ́ lè yí o tájọ bẹ̀rẹ̀ yí o káti pẹ̀ náà káti parí ẹ̀ gbogbo kó lè bá ìdúró rẹ̀ so ẹ̀sìn tí wọ́n náà yẹ bá. bí àkíyèsí wò lè rẹ fún bàbá Chief Dr. Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho ṣá. tí mo ní fún wọn tí wọ́n ti ṣàtúnṣe sí
wọ́n ti ṣàtúnṣe sí ẹ tí wàá bá wa tún brief ẹ padà. àkíyèsí mo ní fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní pé ọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ tán. èèyàn sọ̀rọ̀ tán. àgbàlagbà kì í máa ń sọ̀rọ̀ tán ó máa ń pín sí kùrù. so bọ̀ ìgbà tí mo ti rí ṣàkíyèsí pé wọ́n ti reduce ẹ. wọ́n ti dínkù. so díẹ̀díẹ̀ ni bàbá wa mú wá nìsín títí tí kò gbajà ara lọ. tó mú dẹ̀ mọ̀ pé bó ti rọra mú wá yẹn ọgbọ́n Ọlọ́run náà ni ọgbọ́n Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn. ẹ ṣeun gan-an. kí lẹ máa sọ fáwọn àgbààgbà tí wọ́n sọ pé àwọn àgbààgbà tẹ́yẹ́ pé wọ́n ń darí Yoruba Nation Movement, kí ni nǹkan tí ẹ rò pé ẹ lè sọ fún wọn tó dàbí ẹ pé tí bí a sọ bí tọ̀hún a sọ é tó jẹ́ kí ìfẹ́ kó lè jọba, kí lẹ rò bí ẹ pé ẹ lè sọ fún àwọn àgbààgbà bẹ́ẹ̀? ọ̀kẹ́ tí mo lè sọ fún náà ni pé ká wà ní ìṣọ̀kan náà ní wíwá àwọn nǹkan tí a ti lè sọ fún ní mọ̀ràn ká lè gba àwọn àgbà. àbí o àwọn àgbà ló yẹ kán tún mọ̀. lọ́yẹ̀ kan tún máa fáwọn námọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. kéékèèké táwa náà lè sọ náà láti sọ bẹ́ẹ̀ o. ẹ ṣeun bàbá mi máa dákẹ́ yín wà ní àárín wọn so that wọ́n lè máa rí yín pẹ̀lú àwọn ọmọ yín. Okay, sir. All right. wọ́n ṣe rí wa ta wà ń bì ọba tí a gbé di gbèsè wá sí ìbàdàn ìfẹ́ la fi bára wa sọ ìfẹ́ la fi kóra nú ọkọ̀ wípé àníṣe ó jẹ́ òru ni adèrè báyìí. ẹ sà láti ìlú wo lẹ ti wá sà? láti ìlú Ọ̀yọ́ ẹ sì wọlé sí ìlú Èkó ní aago méjì to 12 ní òru òun ni Mr. Taiwo àti àwọn brother wa tí gbogbo wọn jọ wọlé papọ̀ even ó yẹ mí gan fúnra mi lẹ́nu tí mo ní Olúwa mà kú iṣẹ́ o ẹ ṣeun bàbá mi so ẹ jọ ẹ sọ̀rọ̀ yín jálẹ̀ sà. ìfẹ́ tí a fi bára wa ṣe because tí ó bá sì fẹ́ ni àníkọ́ra dé ìgbà yìí o oníkálùkù á ti sọ̀kalẹ̀ inú ọkọ̀ á ti nọra wa dànù ṣùgbọ́n ìfẹ́ tó wà láàrin wa la fi pé wàdà débì ìsìn yàrá wa sọ́tọ̀ a dúró pẹ̀lú ra wa ni a dẹ̀ ń fìfẹ́ bára wa ṣe lúfẹ́ náà òun làwọn náà ń pe àwọn àgbààgbà wa lórí sọ́ọ̀bù ètò torí Ọlọ́run ẹ wo àwọn ẹ̀mí tó ń ṣòfò lójoojúmọ́ ẹ wo iye àwọn orí tí wọ́n ń pa lójoojúmọ́ ẹ wo iye ẹ̀mí tó ń sọnù ní seconds ẹ jọ anything tó bá ṣẹlẹ̀ ẹ bá fi ìfẹ́ ẹ bá fi wá sí ojúkọ ẹ ti ẹ̀ wọ́ ọlá àwa tá a wà ń bì wípé àwọn danger ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí wa lóru àti ẹ̀wọ́ and wípé with love of the Yoruba nation we must get to this land yesterday and tẹ̀yẹ̀ débi lára tàlàáfíà akẹ́kẹ́ bá wo ìfẹ́ yẹn ẹjọ́ lórí Ọlọ́run níbi tí ìfẹ́ bá ti sọnù ẹ jẹ́ kí ìfẹ́ yẹn kó padà wálé sáàárín wa ká dúró ní ẹyọ kọ̀ọ̀kan ká bá dúró lẹ́yọ kan ká dúró ṣinṣin ọ̀tá kan ò lè wá wípé òun fẹ́ ráyè wà árín wa ṣùgbọ́n tá a bá ti mú ìyapa wípé èmi ni ti Pọ́ọ̀lù èmi ni tàpólò àwọn tó máa ráyè láti wọlé láti dàárín wọn rú wọ́n máa ní space yẹn dáadáa ṣùgbọ́n tí àyè wọn bá ti sígbẹ́ lágbájá ló ń ṣe tiẹ̀ èmi náà ṣe no ìyẹn kọ́ la fẹ́ nínú Yorùbá nation a fẹ́ pé kó jẹ́ wípé in one voice ohun tí lágbájá bá sọ ọ̀tún náà sọ tiẹ̀ kò ní wá sí ìyàtọ̀ ní méjèèjì ṣùgbọ́n tí olùkọ́ bẹ́ẹ̀ tó bá ń ṣẹlẹ̀ àti ráyè wọ àárín irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó máa le gidi gan sà òun la fi ń bi àwọn àgbààgbà ń bẹ ẹjọ́ ẹ bá fi ìfẹ́ àti ìṣọ̀kan ẹjọ́ ẹ bá fi bára yín tó ẹ bá fi bára yín lò kí àwa tí a jẹ́ ọmọlẹ́yìn yìí because most of àwọn ọmọlẹ́yìn náà ní inú wọn ò dùn tí àwọn nǹkan tó bá jẹ́ bí ohun àṣọ tó bá ń wáyé most of us wa nínú wa ò kì í dùn torí pé a rí wípé ẹ̀yin gbogbo ni aṣíwájú àti adarí táwa ń wò wọ́n yẹ kó wá jẹ́ wípé àwọn nǹkan yẹn la máa fún wa ní tó ní máa encourage ohun tá nínú àti ọ̀nà pé a máa discourage emotion wa àwọn ìwà mílíọ̀nù pé tẹ́lẹ̀ mi bá ṣe tẹ́lẹ̀ mi bá ní passion kan láti ṣe kan ní 100% but tó bá rí ìwà tó ń pé ẹni tó ń wò as adarí ẹ̀ tó bá wù kí ni ẹ̀ máa reduce ẹ̀wọ̀n pé láti bẹ̀rẹ̀ náà èèyàn máa lose àwọn tó jẹ́ pé wọ́n máa ní interest tẹ́lẹ̀ wọ́n á ní ẹ̀ má kúkú lọ bẹ̀ wọn ò bára wọn fìfẹ́ ṣe náà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìfẹ́ bá wà ń bẹ̀ tí wọ́n rú wọn pé
à ń bára wa ṣe pẹ̀lú ìṣọ̀kan. Àwọn tí wọ́n ti wọlé gan nípasẹ̀ ìfẹ́ àti ìṣọ̀kan tí à ń bára wa ṣe yẹn wọ́n wọlé ni láì ní bí a rí pé instances kankan wọ́n wọlé straight ni. Ẹjọ́ torí Ọlọ́run à ń bẹ̀ torí Ọlọ́run à ń bẹ̀ torí ilẹ̀ Oòduà please ẹja fi ìfẹ́ ẹja fi bára wa and ẹja pè loyalty wa gbogbo ohun tí a bá ní gbogbo ohun tí a bá fẹ́ ṣe ẹjọ́ ẹja pè ẹ̀ fún ilẹ̀ tí à ń jà fún ènìyàn kọ́ là ń jà fún o bí mo ṣe máa san owó gbà ènìyàn kọ́ ni gbogbo wọn ń jà fún à ń jà fún ilẹ̀ tí a dúró lórí ilẹ̀ yìí ó dẹ̀ tóbi ju ẹnì kọ̀ọ̀kan wa lọ ilẹ̀ yìí ó tóbi ju oníkálukú wa lọ ilẹ̀ tí a dúró lórí ibẹ̀ gangan ni ibẹ̀ gangan là ń sọ wípé a fẹ́ kí ìyà kó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ yẹn mọ́ kì í ṣe ènìyàn kan o ènìyàn kan ohun tó máa jẹ́ ó ti jẹ́ tiẹ̀ o ṣùgbọ́n ènìyàn lè wá kó darapọ̀ mọ́ wa o ṣùgbọ́n ohun tí a kò ní láti ṣe ni pé loyalty wa ìfẹ́ tí a bá ní òótọ́ wa ẹ jẹ́ ó jẹ́ lórí ilẹ̀ Yorùbá nation ẹ má jẹ́ ó jẹ́ lórí ẹnìkan wípé torí pé mo nífẹ̀ẹ́ sí lágbájá mo nífẹ̀ẹ́ sí dámẹ̀dù irọ́ ilẹ̀ yẹn gbogbogbogbogbogbogbò ní kí ìfẹ́ wa kó wà fún ká dẹ̀ dúró ti ilẹ̀ wa ṣùgbọ́n tá a bá rí ẹnìkan tá a mọ̀ wípé ó dúró tó lórí Yorùbá nation wípé àwọn kan wá láti ta láti wá dojú ìjà kọ we can stand for the person wípé irọ́ ara wa ni a lè filẹ̀ but wípé àwa fi ilẹ̀ lẹ̀ àwa dúró fún ẹni bẹ́ẹ̀ no ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ já dúró fún ilẹ̀ wa ká dẹ̀ fi òótọ́ ọnú àti ọkàn kan a mọ̀ wípé àwọn tó ń jẹ́ ọ̀dàlẹ̀ wọ́n pọ̀ lórí struggle yìí o but we don't need that a mọ̀ wípé kò sí bí ọ̀dàlẹ̀ bó bá ṣe lè ṣe tó ọjọ́ kan àṣírí ẹ̀ máa tú torí wípé ilẹ̀ dídà òun ló máa ń pa ọ̀rẹ́ àǹtí òṣìkà tí ò bá fi lè yọ́lẹ̀ ẹ̀ dà ọjọ́ tí ẹ máa dé ba òun fún ẹ̀gbọ́n onímọ̀ o ṣùgbọ́n ìwọ tó bá ń dalẹ̀ mo fẹ́ kó mọ kinní kan fámìlì ẹ̀ ń bẹ lórí ilẹ̀ yìí o mọ̀lẹ́bí ẹ̀ ń bẹ lórí ilẹ̀ yìí àwọn tó jẹ́ ojúlùmọ̀ ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ọgbọ́n nífẹ̀ẹ́ sí ìyàwó ẹ̀ àwọn ọmọ gbogbo wọn bẹ lórí ilẹ̀ yìí o bó bá ń dà the more bí ìfẹ́ sí bó bá ṣe ń wáyé tá à ń dojúkọ ìṣòro yẹn gbogbo alájọ máa nípìn bẹ́ẹ̀ o wọ́n ní ibi tí olóòdó bá ti ń jìyà àbí ibi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olóòdó náà á bá pín bẹ́ẹ̀ o bó tẹ̀lé pé ẹ̀yin ò kì í ṣe olóòdó àwọn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ olóòdó làwọn tá a dúró lórí Yorùbá nation ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dàlẹ̀ ẹ̀yin gbogbo ni ẹlẹ́ṣẹ̀ àwa wá ń bẹ̀ yín wípé àwa tí a jẹ́ olódodo à ń pín sórí struggle wípé Yorùbá nation kì í ṣe fún jàgídíjà Yorùbá nation kì í ṣe wípé àwa fún party anybody no àwọn kan sọ káàkiri pé Yorùbá nation is a party we are not a party a kì í ṣe party a dẹ̀ sọ wípé a ní plan B fún anybody gbogbo plan wa ò ju wípé a fẹ́ gbalẹ̀ wa lọ àwọn òjèlú tó pera wọn ní olóṣèlú a fẹ́ lé wọn dànù gbogbo ìwà àwọ̀rá tí wọ́n wù èmi ni mo tó báyìí èmi ni mo rí àfẹ́ yẹn mọ́ we don't need that again gbogbo wípé torí kí mo jẹ́ adarí ohun tí bá ṣe àṣegbé ni àfẹ́ yẹn mọ́ bàbá délẹ̀ Oòduà ohun tó lókè bá ṣe equality before the law òun la fẹ́ àwọn gbogbo wọn tí wọ́n ti darapọ̀ yẹn à ní ṣépè fún wọn ṣùgbọ́n ẹnu wọn ò ní gbòfo a mọ̀ wípé òye yẹn kò tí ì yé wọn ni ohun tí wọ́n dẹ̀ ń lé ní 2023 wọ́n tọ́ra wọn ni because wọn ò lè rí ambition yẹn wọn ò lè rí get tó bá jẹ́ pé ọmọ Yorùbá ní òye wípé agbọ́n dáadáa ni ó yẹ ká mọ̀ wípé ẹni táwọn ń jà fún ẹ wípé kó débẹ̀ irọ́ ni tó bá débẹ̀ tán àwọn tí wọ́n jẹ́ ẹnìkejì wa tó ń bá wa jà wọ́n á mú ẹni ẹ wọ́n á yán kí ẹ ni tó bá dẹ̀ yán kí ẹ àwọn máa gbàjọba tẹ́ ẹ bá gbàgbé wọ́n ti sọ láti last year wípé àwọn sì fẹ́ lo 8 years fi kún that means opportunity tó fẹ́ lò fún ọmọ Yorùbá ni wípé wọ́n mọ̀ wípé ibi táwọn bá dà wá sí ibẹ̀ la máa lọ wọ́n yà gbé nìkan síwájú fún wa gbogbo náà ń da gọ̀ọ̀gọ̀ọ̀gọ̀ lọ síbẹ̀ ìyẹn kọ́ ni solution wa o tí a bá ti dìbò lẹ́lẹ́ẹ̀kejì a tún ti wọ another oko ẹrú nìyẹn o bí àbámọ̀ bí a bá dìbò fẹ́ ní ẹnikẹ́ni lẹ́lẹ́kejì nìyẹn tí a fi sọ pé òmìnira 2022 no retrieve no surrender is Yorùbá nation àkọsí ohun tó máa ṣe bọ́n bá gbédé bọ́n bá gbígbóná a máa dá padà fún wọn ni tó bá dẹ̀ wà ní tútù àwa náà ṣe kí ni àwọn alẹ́ fún oníkálukú ṣùgbọ́n ohun táwọn sọ ni wípé 2023 tẹ̀yìn fojú sí yẹn tẹ̀rọ wípé ó pín yẹn ó pù kọ́ o ikú ni o àti àrùn ni ṣùgbọ́n Yorùbá nation nìkan ni hope òun nìkan ni hope òun nìkan ló ní future òun nìkan ló ní nǹkan tó dára tó jọ ohun mèremère tí mo dẹ̀ mọ̀ wípé tó bá délẹ̀ tán ẹ̀yin tẹ̀yìn tákò gan-an ẹ̀yin fúnra gan ẹ̀ mọ̀ wípé
ó pọ̀ ńlẹ̀ bí ti yẹpẹ ni ẹ mọ̀ ìgbò ó kọjá rádaràda ẹ jọ à ń pè yín o bí ẹ bá Ìgbòho kọ́ ló ní struggle màmá onísìnyí kọ́ ló ní struggle bàbá Akíndé kọ́ ló ní struggle gbogbo alájọ ní struggle ẹ má torí hatred tẹ bá ní bí àwọn míì wà wọn á ní hatred gbogbo wọn ẹ torí pé Ìgbòho tí wọn bẹ mi ò lè lọ bẹ màmá onísìnyí tí wọn bẹ mi ò lè lọ no gbogbo alájọ ní kíní Ọlọ́run kò fi bàbá wa Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà fi ṣe aṣíwájú torí pé Ọlọ́run rí wípé ẹni tó lè kó adélé ìlérí nìyẹn àti àwọn bàbá wa Bánjí Akíntóyè ẹ jọ ẹ bá a darapọ̀ mọ́ struggle yìí we are not a talk and àjà wípé no a kì í ṣe kìnìún rárá à ń jà fún òmìnira freedom gbogbo tí a bá ń ṣe a máa ń sọ ni Yorùbá nation now òmìnira Yorùbá ni kíákíá we want a freedom for ourselves and for our generation because a fẹ́ jẹ́ kí àwọn ìran tó ń bọ̀ níwájú kó jẹ ìyà mọ́ nígbà táwọn náà délé ayé náà ti ní Nàìjíríà máa da kò dáde ní o kò dáde ní wọ́n ti yọrọ fún lórí. àwọn ọmọ tá a ti ń bí ìsìn gan wọ́n ti ń báyà ńlẹ̀ àwọn gan òde fẹ́ yẹn òun ni ẹ̀ sìn kìlítì rice náírà kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ dọ́là mọ́ gbogbo oúnjẹ gbogbo ẹ ti wọ́n sórílẹ̀-èdè nìyẹn ìdí nìyẹn tá a fi ń pè wá o ẹ wá darapọ̀ mọ́ wa ọkọ̀ ayọ̀ ọkọ̀ ọ̀dùnnú tó bá dẹ̀ ti kú tán tó èyí di àwọn ará kan gbà tí inú wa sọ fún pé ẹ wọnú lé òjò ó máa rọ wọn ní irọ́ ni nígbà tó dùn yẹn rọ ó kó wọn lọ ní o nígbà tó gùn yẹn bá dé kò lè kọ́ wa lọ o ẹ̀yin ọ̀dà yẹn ló máa kó lọ o torí pé àwa ti wà nínú ọkọ̀ ayọ̀ which is ọkọ̀ Yorùbá nation and Yorùbá nation no going back no retreat no surrender. Thank you very much sir. Mr. Taiwo ẹ ṣé gan you really make my day ẹ kàn máa ń nílẹ̀ ni music is wonderful inspiration is wonderful everything is excellent Ọlọ́run adé túbọ̀ máa fún yín ní perfection lágbára Ọlọ́run ẹ̀ níjọra yín lójú láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run bó dẹ̀ máa rí fún gbogbo ẹ̀yin every comrade náà nìyẹn lágbára Ọlọ́run yà so bàbá wa ẹ jọ̀ọ́ ẹ nípa ẹ ní àwọn ọ̀rọ̀ tí ẹ fẹ́ fi kó gbogbo ẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wa ẹ ṣé gan sà. ẹ mú kí gba àwọn èèyàn tiwa tí wọ́n ń wà bí kí bá wà orúkọ mi ni Pastor Prince Adé Johnson ẹ tó jẹ́ chairman Yoruba Nation Christian Association fún ìpínlẹ̀ Èkó ìyẹn tá à ń pè ní Yonka the chairman for Yonka Lagos State chapter ẹ mú dúpẹ́ lọ́lọ́run fún àwọn nǹkan tí Ọlọ́run ṣe ní orílẹ̀-èdè Yorùbá a dúpẹ́ fún ètò tí a ń ṣe lọ́wọ́ tá a pè ní Praise and Thanksgiving Crusade tó ti bẹ̀rẹ̀ láti ìjẹta a dúpẹ́ fún ohun mèrè tí Ọlọ́run ti ṣe gba àwọn tó ti wá láti gbogbo orílẹ̀-èdè àmì ní orí ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá lérò tí ń bá bat wọ́n ṣe méje ẹ̀yà mẹ́fà Ọlọ́run ti gbàkóso ẹni tí mo fẹ́ sọ lásìkò ó ní àwọn ọ̀rẹ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bì tí bá ń gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn ẹ lè pé ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òye ni ẹ lè máa wò wọ́n pọ́n ní challenge ọ̀pẹ̀ bóyá eyesight bọ̀ tí a pé ìyẹn lè má ó lè ní challenge eyesight but wọ́n ní the wisdom of insight wọ́n ní inspiration tó yẹ pé àwọn mi tó ní náà rí ìnáwó tiwa báyìí tó yẹ pé ń wò ní wọ́n tún lóye tó yẹ pé ẹ̀yìn mi tẹ́ ń wò mí báyìí tẹ́ kàwé tẹ́ ń rí iná tẹ́ ń káàkiri tó yẹ pé ẹ̀ ní ń la ojú gbọ́ táwọn ọ̀rẹ́ mi tó ń sọ báyìí tẹ́ bá rí àwọn tẹ́ ń bẹ́ ṣe rí wọn ní ìsìnké pé wọ́n hide wọn ẹ mọ talent wọn ní ṣùgbọ́n wọ́n ní òye ní pé Nàìjíríà ti kú àdèmọ̀ sọ fún yín tó ti pẹ́ pé amalgamation Nàìjíríà láti 1914 ó ti expire ní 2014 after that's 100 years so ẹni tẹ́ ń bìlì pé Nigeria go better Nigeria go better èmi tẹ́ ń wé mo ti ń go close to 60 years láti máa ti mọ̀ kí wọ́n kékeré láti máa sọ fún wa pé Nigeria go better Nigeria go better ìgbà tá a ti wà primary school secondary school gbẹ̀ láti sọ pé Nigeria go better wọ́n ta discover ni pé Nigeria get worse by the day ni so wọ́n ta sọ ni pé nísìnyẹn láti yára yín ní brain báyìí ọ̀rẹ́ mi máa ti ń sọ láti yára yín ní brain àkókò ti tó láti mọ̀ pé Yorùbá nation ló kàn báyìí àwọn tó pé èmi ló kàn yẹn wọ́n ń ṣe yẹn fún ara wọn ní kí fún orílẹ̀-èdè Yorùbá wọ́n fún ara wọn wọ́n náà sọ fún mi pé àsìkò ti tó láti gba òmìnira ilẹ̀ Yorùbá ẹgbọ́n táwọn ọ̀rẹ́ mi yẹn ń sọ Bratawo àbí ẹgbọ́n tí Bratawo sọ nísìnyí bí ìgbà tó ń kó ń wàásù ni ìwàásù lẹ́tọ́ fẹ́ gbọ́ tó ju yẹn lọ ẹ̀yin tẹ́ pẹ́ kàwé ẹlòmíì abroad ló wà ṣùgbọ́n ẹ̀sìn tẹ ẹ̀sìn gọ́gọ́gọ́gọ́ tẹ̀lé àwọn olóṣèlú ṣé wọ́n ń lo brain yín ni báyìí mo ń sọ fáwọn èkó dà kí wọ́n ti hypnotize yín tí mo máa ń rò ní pé àwọn olóyìnbó ti àwọn oní politicians wọ́n ti hypnotize yín kó o jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe mọ́ bọ̀ mo
mò ń gbàdúrà pé kí Ọlọ́run kó deliver yín kọ́lọ́run kó deliver yín torí pé àwọn ẹ̀mí pé àwọn kan tẹ́ ti fún jẹ ni pé àwọn tẹ́ ń gbà lọ́wọ́ wọn ni tàbí nǹkan tó jẹ́ pé ẹ fi ronú mọ́ gbàgbé tí máa wo orí Facebook tàbí any social media táàmì kan sọ̀rọ̀ pé Yorùbá nation wo kíní kan ló kàn wọ́n kàn mọ́ rẹ̀ pé ibo làwọn ilé wà tí gbogbo tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá àti Nàìjíríà so mo fẹ́ rọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ mi ti sọ pé mi fẹ́ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá àwọn tó ní challenge báyìí tẹ́ kán believe Yorùbá nation kí ló wá ṣe ẹ̀yin kí ló ṣe ẹ̀yin tẹ́ ń káàkiri tẹ́ ń kàwé tẹ́ ká gbẹ̀ kí ló ṣe ẹ̀yin ìrònú wo lẹ́yìn rò tẹ́ pẹ́ fi rò pé Nàìjíríà náà ni ẹ rí i pé bí tí mo fẹ́ sọ gan bratawo ti sọ ṣẹlẹ̀ ń tẹ́sán pé èmi ló kàn tẹ́ ń tẹ̀lé yẹn wọ́n kàn fi ṣe bí béètì ni kí ló ń pe béètì ní Yorùbá ìjẹ́ tí wọ́n bá fi pa ẹja tí wọ́n bá fi lo ìwọ̀ tí wọ́n pè ní ìwọ̀ tí wọ́n bá fẹ́ fi pa ẹja ẹ̀ pọ́n wọn fi bí èkòló àbí ìkọ̀ sí lẹ́nu wọ́n á jù sínú odò àbí tí ẹja bá rí wọ́n á rò pé oúnjẹ kò ní mà pé ikú ló wà lẹ́yìn ẹ̀ àwọn táwọn politicians tán tò sí nìyẹn ìjẹ́ yẹn làwọn politicians fi ń tàn yín jẹ bàtà máa fi tàn yín jẹ tọ́tọ́ fi ní 5,000 10,000 gbà tẹ dìbò fún ọtán ẹsẹ̀ tó wá bẹ̀rẹ̀ àwọn ìjà ìlọ́po ju ètò wa ń bí lọ tó wá ti àwọn kan pé wọ́n ti wá dì èmi ò believe pé election máa wà ní 2023 kò lè sí election ẹ má jẹ́ ká tanra wa wọ́n kàn ń tan ẹni kò lè sí election tí election bá ti wá wà gan anybody tí wọ́n gbé fún kò lè ṣe anything tó yẹ pé níta tó sọ pé èmi ló kàn náà gbé fún bóyá 1 year wọ́n pa ni wọ́n dẹ̀ gbé fún ẹni tó jẹ́ pé Boko Haram ni ẹ tún wá bẹ̀rẹ̀ ànúrà ìyà ẹ̀yin Yorùbá tẹ̀ lánàá yín ṣe mí jù wọ́n ti gba agbolẹ̀ wa tán ẹ̀ sì ń sọ pé èmi ló kàn tó ń tẹ̀lé wọn so mo fẹ́ rọ̀ yín ní àkókò yìí pé ẹ change mind yín ẹ reprogram mind yín Yorùbá ló kàn ẹ jẹ́ ká gba òmìnira tá a gba òmìnira gbọ́ nǹkan tí ò tó ó máa tó ṣẹ́kù gbogbo àwọn yẹn tán sáàkà kí lọ sílùú òyìnbó wọ́n máa padà sílé láti wá develop Yorùbá land ni ẹ̀yin àwọn tó wà lọ́hùn gan-an máa travel sí Nàìjíríà padà sí ilẹ̀ Yorùbá pé a fẹ́ lọ sílẹ̀ Yorùbá àwọn òyìnbó gan fúnra wọn máa wá sílẹ̀ Yorùbá torí pé ilẹ̀ Yorùbá ti dáa ju bó ṣe wáyé lọ tó ẹ má jẹ́ kí wọ́n ti síbi mọ́ Nàìjíríà ò lè dáa kì í tẹ́ pé kò lè dáa tó ibi tẹ́ bá wà ẹ jẹ́ ká sọ̀rọ̀ Yorùbá nation ẹ ká sọ̀rọ̀ bàbá wa Professor Stephen Banji Akintoye ẹ ká support wọn Chief Sunday okay Chief Doctor wọ́n ti gba doctor Chief Doctor ẹ support wọn mọ́mí Chief Mrs Onítìrí Abíọ́lá ẹ ká support gbọ́ àwọn èèyàn wa káàkiri ẹ ká support wọn a dẹ̀ fẹ́ kí àwọn mídíà káàkiri ẹ̀fẹ́ lè Òmeyọ̀ tí a ti ń gbọ́ pé èmi ọmọ yín náà ni Òmeyọ̀ kí o wá kí Òmeyọ̀ a dẹ̀ kí gba àwọn mídíà káàkiri Olúwa wà pẹ̀lú wa òmìnira yìí aṣojú ẹ̀mí wa àní kú àgbà kò sí ẹni tó máa deny wa right wa ni Ọlọ́run ti fi fún wa tí wọ́n ní pé ká take the step of faith the action ló kù báyìí ká gbà Ọlọ́run ti fún wa àwọn wà ló wà kù báyìí Ọlọ́run àlọ́wọ́ lẹ́ẹ̀kan tí orúkọ mi ni Pastor Prince Adé Johnson chairman Yonka Lagos State ẹ wá ṣèjàre ṣẹ́rí ẹ̀ṣọ́lì ẹ̀yìn tẹ́ wà lẹ́kọ̀ọ́ mo introduce àyè pé chairman Yonka ìlú Èkó ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ à ń retí yín mo send láti àná mo ti send information sí orí WhatsApp group pé ẹ̀yin tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ tẹ́ bá fẹ́ wá tá pé owó ọkọ̀ ilẹ̀ òní àdìkẹ́ kóra yín jọ kẹ́lẹ̀ sọ wá pé ẹ ti kóra yín jọ a máa ṣe arrangement ọkọ̀ tó máa gbé wá síbi so ẹ̀ ní excuse pé ẹ̀ lówó ọkọ̀ anyway tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ ẹ sá mo ti send message sí Yonka group mo send ẹ̀ sí ìṣọ̀kan ọmọlúwàbí àbí ìṣọ̀kan Ìkòròdú and so many places so oríṣiríṣi group ló ti wà so ẹ jọ tẹ́ẹ̀bù tẹ́ wá fẹ́ fà lẹ́kọ̀ọ́ anywhere tí wọ́n ń kọ́ àlékòó tẹ́ bá ti ní owó mọ́tò ẹ contact wa then ẹ̀yin tẹ́ wá ní Ogun State náà Òmeyọ̀ ni mo bá sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn láti Ogun State wọ́n ti wà ń bí ẹ̀yin tẹ́ wà lógun State ẹ má gbẹ̀yìn Ọ̀ṣun State Kwara State gbogbo àwọn Kwara ṣẹ̀ lọ láàárọ̀ ẹni Kogi State à ń expect àti rí ẹ̀yin tẹ́ wà ní Ọ̀yọ́ àwọn díẹ̀ ló wà ń bẹ̀ lọ́dọ̀ wa àwọn Ondo Èkìtì àwọn kọ̀ọ̀kan ti wá tó ń retí àwọn míì but especially àwọn ẹ̀jẹ̀ Ìbàdàn náà àwọn kan ti wá bá ń retí mọ̀ but ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ̀ ní excuse o especially ẹ̀yin tẹ́ bá jẹ́ member Yonka ẹ̀yin tẹ́ jẹ́ executive táàrin ẹ̀yin tẹ́ jẹ́ member Yonka lẹ́kọ̀ọ́ táàrin tá a bá pàdé lórí online ìjà la máa jà o ìjà ìfẹ́ ni o wọ́n ti ká máa jà ìjà ìfẹ́ la máa jà so ẹjọ́ à ń retí Ọlọ́run àgbà lọ́wọ́ Yonka peace for Yorùbá nation no going back. bọ́dà kan sọ̀rọ̀ ibẹ̀ wọ́n ní kẹ́ bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ epo Nàìjíríà àti lórí ọ̀rọ̀ kọ́rẹ́nsì bó ṣe ń hàn. ṣẹ́rí bí a ṣe wà ní Nàìjíríà nísìnyí there's problem wa ẹ rí i pé kọ́rẹ́nsì wa ó ń devaluate ni náírà ń lọlẹ̀ ń lòkè ṣẹ́gẹ́ nísìnyí as of last week or so wọ́n yẹn change $1 for almost 1,000 naira
800 plus pound sterling 1000 plus àwọn kan jubilate mo rí news láàárọ̀ àwọn kan jubilate pé náírà ti ń pick up bó ṣe máa bí owó nàìjíríà ti máa ń fluctuate yẹn wọ́n máa dá yín nínú pé ó ti ń pick up gbàdúrà bí 1 week ẹ ti pé ó tún padà sí bó ṣe rí tẹ́lẹ̀ jẹ́ àwọn nǹkan tí ń wọ́n lọ́jà àwọn nǹkan tí ń wọ́n seriously oúnjẹ kò sí kojú mọ́ àwọn tó bá marry tó bá fi àwọn ní owó tó bá pé ẹ fún 20,000 àbí 30,000 tó bá lọ́rọ̀ nǹkan lọ́jà tó bá gbé ráìsì kékeré dé àwọn ọkọ̀ gbá èló ni mo fẹ́ báwo ló ṣe tán bí nàìjíríà ṣe rí ni àwọn ọkùnrin láti understand pẹ̀lú àwọn ìyàwó wa bí nàìjíríà ṣe rí ni everything ló ti wọ́n owó epo owó everything ní market ló ti wọ́n tó ẹ jọ àwọn táwọn sọ ìgbọ́tà gba Yorùbá nation Ọlọ́run ti fún wa ní nǹkan tẹ́ gba máa fi gbádùn ṣé oko ni anywhere tá a bá lọ nílẹ̀ Yorùbá kò sí nǹkan bá gbìn ìgbà mí nǹkan tẹ́ bá gbìn tó bá ju sílẹ̀ gan máa wù ni kò dẹ̀ sí tí àwọn orílẹ̀-èdè máa ń fẹ́ tọ́lọ́run ti fi fún wa kò sí àlùmọ́ọ́nì tax tí ò sí nílẹ̀ Yorùbá Ọlọ́run ó ti dá gbogbo kan ẹ fún wa tó àlè ti yà tó àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ pé tá a bá gba Yorùbá nation kí la máa rówó tó tẹ́ ẹ̀ mọ́ ni pé owó tí Nàìjíríà fi ń mí ilẹ̀ Yorùbá náà ti ń rí ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá àlùmọ́ọ́nì Yorùbá a lọ sí program kan ní olórí Yorùbá nation ní Iléṣà láìpẹ́ bàtà ń bọ̀ lára àwọn bíi hot kan tán fẹ́ kí wọ́n kọ́ sí ojú ọ̀nà àwọn ń bè lọ pé kí ni àwọn hot tán kọ́ síbẹ̀ yẹn wọ́n ní pé hot àwọn tó ń bá àwọn Chinese ṣiṣẹ́ nìyẹn àwọn bíi abúlé balakọ̀ tí ọ̀nà Iléṣà àwọn Chinese wọ́n sọ pé wọ́n wà gold ní Iléṣà àwọn employ àwọn kan jẹ́ pé wọ́n ń lò àwọn ọmọ Nàìjíríà tó ń lò láti jẹ́ pé wọ́n láti wú gold Iléṣà everywhere tá a bá ti ní gold nílẹ̀ Yorùbá wọn làwọn Chinese tó ń kó lọ àwọn bàádẹ̀ wọ̀lá wọ́n mọ̀ nípa ẹ̀ àwọn gómìnà wọn mọ̀ nípa ẹ̀ ẹ jọ ẹ má jẹ́ kí ìka máa jìyà mọ́ àwọn ọmọ táwọn bílíìsì wọn ti ń jìyà kò sí ta nílò láti Ọlọ́run ṣe ohun rere fún ọtẹ́ pé a lè ju Amẹ́ríkà lọ a lè ju China lọ a lè ju Germany lọ a lè ju UK lọ torí pé àwọn yẹn ti ń gbé nǹkan tá a ní lórí à pé a ní nǹkan kan tá a bá ní tó yẹ pé nǹkan tá a bá ní là bá ń lò ẹ́ nípa bẹ́tà ju wọn lọ tó jẹ́ ká fọ́sowọ́pọ̀ láti pa develop àwọn Ọlọ́run tẹ̀ ti bless wa gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló jẹ́ pé lábúrò náà wà káàkiri kò sí ìmọ̀ tí àwọn ọmọ Yorùbá ò ní ṣé sáyẹ́nsì ṣé technology ṣé ICT ni ṣé nuclear technology ni òní ni kò sí anything ṣé robotic engineering ni ṣé petrol engineering ni ṣé mining ni kò sí anything táwọn ọmọ Yorùbá ò lè ṣe tó láti gba Yorùbá nation tó máa ṣe nìyẹn ẹ wá rí pé Yorùbá ni á da ojú ọ̀nà tí ò dá máa dàbí gold everything máa da so kò sí problem ẹ ṣe gan. Any other question? Oye Jenny, kò sí much question because it is so everything sir. Okay. So Oye Jenny, alright. Omeyo adigunlọ onígan God bless you ẹ ṣe gan. Orúkọ tèmi ni Akóredé láti Ogun State, Comrade Akóredé láti Ogun State. Ọ̀rọ̀ tèmi ni rárá ìpolówó ẹ̀yọ̀ kan náà ni ẹ̀mí tèmi ti ṣí lórílẹ̀-èdè Nàìjíríà mo kàn fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá nation kan gbọ́ ẹ̀mí mi ti ṣí kúrò ní Nàìjíríà ní ọjọ́ tó ti pẹ́ kò sí ẹ̀mí mi nínú ìlú tó ń pè ní Nàìjíríà yẹn rárá ẹ̀mí mi ti ṣí kúrò mẹ́ Yorùbá nation láfẹ́ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ẹ ṣeun gan ṣòwò jẹ́ nìyẹn so mo kí gbogbo wa pátápátá kò ní sú wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí mi mọ́ ẹ̀kọ́ mi lómi yóò náà ni.